A kú déédé àsìkò yìí. Kókó inú ìwé ìròyìn la mú wá fún yín láti inú àwọn ìwé ìròyìn ilé wa. Orúkọ tèmi ni Ọmọgbémisọ́lá ọmọ Alọ́gọ̀madẹ̀. Bí ìwà àwọn adàlúrú ṣe túbọ̀ ń peléke sí i ní agbègbè ilé ìjọba ìlú Àbújá àti àwọn ìpínlẹ̀ mìíràn bíi Kaduna, Nasarawa àti Niger, ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé àwọn adàlúrú yìí ti pàgọ́ sí inú igbó Kajuru, gúúsù Kaduna ní ìpínlẹ̀ Kaduna. Ọ̀kan lára àwọn lọ́gàálọ́gàá nínú iṣẹ́ ológun ni ó ṣẹnu fóró fún akọ̀ròyìn wípé àwọn ológun ni ó kọ́kọ́ ń lo igbó yìí fún ìdánilẹ́kọ̀ọ́ training, ṣùgbọ́n tí wọ́n ti jọ̀wọ́ rẹ̀ kí àwọn adàlúrú tó gbabẹ̀. Ológun yìí ṣàlàyé wípé àwọn ajínigbé àti ọ̀daràn mìíràn tí wọ́n ń da ìlú rú ti sọ igbó Kajuru di ibi ààbò. Kajuru jẹ́ olú iléeṣẹ́ ìjọba ìbílẹ̀ Kajuru ní ìpínlẹ̀ Kaduna, ṣùgbọ́n igbó yìí ti di ibùdó fún àwọn adàlúrú. Síwájú àkókò yìí ni iléeṣẹ́ ológun ti pa tí wọ́n tún fi ọwọ́ ṣìkún òfin mú àwọn ọ̀daràn ní agbègbè yìí, ṣùgbọ́n bí wọ́n ṣe ń mú wọn tó ni wọ́n tún padà síbẹ̀. Ológun yìí tẹ̀síwájú wípé nígbà ìṣèjọba gómìnà Nasiru El-Rufai, ọ̀pọ̀lọpọ̀ ni ó di olóògbé bí àwọn agbébọn ṣe pa ènìyàn 32 ní ọjọ́ kan ṣoṣo láàrin abúlé 4 ní ìjọba ìbílẹ̀ Kajuru. Nínú ìjọba ìbílẹ̀ Shikun ni wọ́n ti yọ Kajuru ní oṣù kẹta ọdún 1997 nígbà ìṣèjọba ológun ọ̀gágun Sani Abacha. Ìṣekúpani yìí ni ó mú ológun pàgọ́ sí Kajuru fún ìgbà díẹ̀. Níbẹ̀ ni wọ́n ti fọ́nka àwọn adàlúrú tí ìrọ̀rùn fi dé bá ará ìlú. Ṣùgbọ́n lẹ́yìn tí ológun fi igbó yìí sílẹ̀ ni àwọn adàlúrú gbàjọba. Wọ́n ń rìn wọ́n ń yan fanda nínú igbó àti agbègbè rẹ̀, pàápàá jùlọ bí gúúsù Kaduna ṣe ní ọ̀pọ̀lọpọ̀ igbó. Nígbà tí àwọn adàlúrú yìí rí i wípé iléeṣẹ́ ológun ń lépa wọn kiri láàrin orílẹ̀-èdè ni wọ́n ṣe fàdágbà ètò sí igbó Kajuru, níbi tí wọ́n ń gbé tí wọ́n ti ń pètepèrò lórí iṣẹ́ láabi wọn kí wọ́n tó gbìnàyá sí agbègbè ilé ìjọba àti àwọn ìpínlẹ̀ mìíràn láti jíìyàn gbé fún owó. Wọ́n ní àwọn wọ̀nyí dìhámọ́ra ogun gidi gan-an ni láti ṣekú pa ẹnikẹ́ni tí ó bá fẹ́ dí wọn lọ́wọ́ iṣẹ́. Ní báyìí, ìròyìn jábọ̀ wípé iléeṣẹ́ ọlọ́pàá ti fi ọwọ́ ṣìkún òfin mú gọ́ńrọnà 2 àti ẹni tí ó ṣe alamí fún àwọn ajínigbé tí wọ́n fi jí ènìyàn 23 gbé ní ìlú Àbújá. Lára wọn ni ìdílé tí ó ní ọmọbìnrin 6. Special Intervention Squad àti Intelligence Response Team ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú àwọn afurasí ọ̀daràn wọ̀nyí láàrin Ọjọ́rú sí Ọjọ́ Ẹtì ọ̀sẹ̀ yìí. Èyí ń wáyé bí àjọ alámòójútó ẹ̀rọ ìbánisọ̀rọ̀ NCC ṣe ṣiṣẹ́ papọ̀ pẹ̀lú iléeṣẹ́ ọlọ́pàá láti mójútó ọ̀rọ̀ àwọn ajínigbé lórí ìlà kí ọlọ́pàá tó rí ààyè tọpinpin ìrìnsí wọn. Bí àwọn ajínigbé ṣe ṣekú pa 4 nínú àwọn tí wọ́n jí gbé ní Saguari Estate, agbègbè Buhari, tí wọ́n tún ń béèrè fún 700 million naira kí wọ́n tó yọ̀ǹda ìdílé 7 ti wá fa ìbínú yọ ní ọjọ́ Ajé láàrin àwọn ọmọ orílẹ̀-èdè Nàìjíríà láti lè rí owó fi gba ìyọ̀ǹda fún àwọn tí ó wà nínú ìgbèkùn ajínigbé ni ẹbí Al-Kadiyya ṣe ń bẹ̀bẹ̀ fún ìrànlọ́wọ́ láti ọ̀dọ̀ àwọn ọmọ orílẹ̀-èdè. Ẹnìkan tí ó mọ̀ nípa ìṣẹ̀lẹ̀ yìí sọ fún akọ̀ròyìn wípé iléeṣẹ́ ọlọ́pàá ti gbégi dí owó ìdásílẹ̀ tí wọ́n san sí àpò ìkówósí àwọn ajínigbé ní ilé ìfowópamọ́ kan tí ó wà ní ìpínlẹ̀ Kogi. Wọ́n ní lójú ẹsẹ̀ tí ilé ìfowópamọ́ rí owó yìí gbà ni wọ́n kàn sí iléeṣẹ́ ọlọ́pàá. Èyí jẹ́ 100 mílíọ̀nù náírà tí wọ́n rí ṣàjọ fún ìdásílẹ̀ ọmọbìnrin 6 tí wọ́n pa ọ̀kan nínú wọn pẹ̀lú àwọn 3 mìíràn. Ní báyìí, ọlọ́pàá ti mọ ibi tí àwọn ajínigbé wà, ọ̀rọ̀ tí wọ́n ń sọ, ìrìnsí wọn. Wọ́n ní ẹ̀rọ ìbánisọ̀rọ̀ àwọn tí wọ́n jí gbé ni wọ́n fi ń sọ̀rọ̀. Bí wọ́n bá ti sọ̀rọ̀ tán, wọ́n á tọ́jú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọ̀hún sínú ilẹ̀, rìn jìnnà. Bí wọ́n bá padà dé, wọ́n á tún gbẹ́ ilẹ̀ mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yìí jáde fi béèrè owó lọ́wọ́ àwọn ẹbí ẹni tí wọ́n jí gbé. Ẹni yìí fìdí ẹ̀ múlẹ̀ wípé
ọlọ́pàá ìbá ti ṣe àgbàkalẹ̀ àwọn tí wọ́n jí gbé ṣùgbọ́n nítorí bí wọ́n ṣe ń fọ́n rere lórí ẹ̀rọ ayélujára wípé wọ́n ti ń ṣe ìkówójọ pàápàá jùlọ bí mínísítà àná Issa Pantami ṣe bọ́ọ̀dẹ̀ láti wáá kéde lórí ẹ̀rọ abánidọ́rẹ̀ẹ́ X wípé àwọn ọ̀rẹ́ rẹ̀ ti ṣe ìkówójọ $50 million. Anti-Kidnapping and Intelligence Police Officers ti sún mọ́ bèbè ibi tí àwọn ajínigbé wà láti ṣe àgbàkalẹ̀ àwọn tí wọ́n jí gbé nínú igbó ṣùgbọ́n bí ìkéde ìkówójọ ṣe ń lọ ni àwọn ajínigbé ń rìn jìnnà sí i. Èyí ló mú ọlọ́pàá dáṣẹ́ dúró láti wáá tú èrò wọn pa. Wọ́n ní adarí wọn ti kọ̀wé ránṣẹ́ sí Pantami láti kìlọ̀ fún un kí ó ṣọ́ra pẹ̀lú ọ̀rọ̀ ẹnu nítorí èyí ń dí iṣẹ́ wọn lọ́wọ́. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Lánàá ní ilé-ẹjọ́ tó ga jù lọ fìdí àṣeyọrí gómìnà 6 mìíràn múlẹ̀. Àwọn gómìnà ọ̀hún ni Abdullahi Sule láti ìpínlẹ̀ Nasarawa, Uba Sani láti Kaduna, Inuwa Yahaya láti Gombe, Nasiru Idris láti Kebbi, Dàpọ̀ Abiodun láti Ògùn àti Sheriff Ọ̀bọ̀rẹ̀wọ̀rí láti ìpínlẹ̀ Delta. Èyí mú kí àpapọ̀ ẹjọ́ tí wọ́n yanjú jẹ́ 15. Nínú gbogbo ẹjọ́ yìí, kò sí gómìnà tí wọ́n yẹ àga mọ́ nídìí. Nígbà ìgbẹ́jọ́ lórí ẹ̀sùn kòtẹ́milọ́rùn tí David Ombugadu láti ẹgbẹ́ òṣèlú People's Democratic Party (PDP) pè ní ìpínlẹ̀ Nasarawa ní adájọ́ Kudirat Kékeré-Ẹkùn ti fìdí ẹ̀ múlẹ̀ wípé ẹ̀sùn ọ̀hún ò lẹ́sẹ̀ ńlẹ̀ bí ó ti da ẹ̀sùn ọ̀hún nù bí omi ìṣanwọ́. Ilé-ẹjọ́ Tribunal júwe ilé fún Sule kí ilé-ẹjọ́ kòtẹ́milọ́rùn tó dá a padà sí ààyè gómìnà. Bákan náà ni ilé-ẹjọ́ tó ga jù lọ dá ẹ̀sùn All Progressives Congress (APC) àti olùdíje lábẹ́ rẹ̀ Ovie Ọmọ-Agége nù pẹ̀lú ẹgbẹ́ òṣèlú Labour àti olùdíje rẹ̀ Ken Pella láì yọ ẹ̀sùn Kenneth Gbagi sílẹ̀ láti ẹgbẹ́ òṣèlú Social Democratic Party (SDP) tí ó pè tako gómìnà ìpínlẹ̀ Delta Sheriff Ọ̀bọ̀rẹ̀wọ̀rí. Lórí ẹ̀sùn Ọmọ-Agége ní ìgbìmọ̀ ìdájọ́ ẹlẹ́ni 5 tí adájọ́ John Okoro darí ti dá ẹ̀sùn ọ̀hún nù látàrí wípé kò lẹ́sẹ̀ ńlẹ̀. Wọ́n ní olùṣẹ̀sùn kọ̀ láti pèsè ẹ̀rí fún ẹ̀sùn tí ó pè. Okoro ní ṣíṣe àdínkù sí àpapọ̀ gbogbo ìbò tí Ọmọ-Agége ṣe ẹ̀sùn lórí rẹ̀ kò tó láti fi yọ gómìnà nípò. Bákan náà lọmọ sorí pẹ̀lú Gbagi àti Pella. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Punch tó jáde lónìí. Agbẹnusọ ikọ̀ ọlọ́pàá Sulaimon Nguroye ti sọ wípé òṣìṣẹ́ ilé ìtura mẹ́ta tí wọ́n pe orúkọ wọn ní Jacob àti Yifata tí wọ́n jẹ́ receptionist àti Issa tí ó jẹ́ ẹ̀ṣọ́ aláàbò ni wọ́n fi ọwọ́ ṣìkún òfin mú lánàá lórí bí wọ́n ṣe bẹ́ ọmọbìnrin kan lórí sí ọ̀kan nínú yàrá ilé ìtura wọn. Gẹ́gẹ́ bí ọ̀rọ̀ ọlọ́pàá, wọ́n rí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ ọmọbìnrin yìí àti oògùn oorun tí wọ́n lò fún un níbi ìṣẹ̀lẹ̀. Ọjọ́ 18 oṣù Kínní ọdún 2024 láàárín aago 9 ààbọ̀ alẹ́ ni olórí afurasí mú ọmọbìnrin yìí wọ ìyàrá ilé ìtura, bẹ́ orí rẹ̀ níbẹ̀ kí ó tó na pápá bora pẹ̀lú orí tí ó bẹ́. Nígbà tí ó ń fìdí ìṣẹ̀lẹ̀ yìí múlẹ̀ ni agbẹnusọ ọlọ́pàá sọ wípé àwọn ti fi ọwọ́ ṣìkún òfin mú òṣìṣẹ́ 3 bí ó ti fi dá ará ìlú lójú wípé kọmíṣánná ọlọ́pàá Afọlábí Babátọ́lá ti fi sójú iṣẹ́ láti rí i dájú wípé ọwọ́ ba oníwà ọ̀daràn yìí. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Daily Post tó jáde lónìí. Sarah Nwankpo, ẹni ọdún 26, ni ó ti wà ní ayanran iléeṣẹ́ ọlọ́pàá ẹ̀ka ìṣèwádìí ìwà ọ̀daràn lórí ẹ̀sùn wípé ó ṣekú pa ọ̀rẹ́kùnrin rẹ̀ Igbodike Anthony ní ìlú Port Harcourt, ìpínlẹ̀ Rivers. Sarah gbà wípé lóòótọ́ ni òun gún olóògbé yìí pa lẹ́nu àríyànjiyàn tí ó wáyé nítorí oníyẹn fẹ́ ìbálòpọ̀ sí i. Níbi ìfọ̀rọ̀wánilẹ́nuwò ni àṣírí ti tú wípé ó yọ́ kúrò ní ọ̀dọ̀ ọ̀rẹ́kùnrin rẹ̀ kan ní ọjọ́ 22 oṣù Kejìlá ọdún 2023 yọ́ lọ sí ọ̀dọ̀ olóògbé yìí. Sarah jẹ́ ọmọ iléèwé 10 tí kò parí ẹ̀kọ́ rẹ̀ kí ó tó fi ìlú abínibí rẹ̀ sílẹ̀
ní ìjọba ìbílẹ̀ Gúúsù Ẹ̀sà ìpínlẹ̀ Ebonyi ní ọdún 2016 láti wá ìgbé ayé tó dára sí i. Ìwádìí jẹ́ kó di mímọ̀ wípé ìṣẹ̀lẹ̀ yìí wáyé lẹ́yìn oṣù 4 tí ó dé ìlú Port Harcourt. Ó ní gbogbo ìgbà ni olóògbé yìí máa ń yọ òun lẹ́nu kí òun wá kí i sílé. Ó ní ọdún 2017 ni òun ṣe alábàápàdé olóògbé Anthony ní ìpínlẹ̀ Enugu, níbi tí ó ti bí ọmọ méjì fún ọ̀gbẹ́ni kan. Lẹ́yìn náà ni ó padà sí ìlú Port Harcourt ní oṣù kẹjọ. Ní ìlú Port Harcourt ni ó ti ṣe alábàápàdé ọ̀gbẹ́ni tí orúkọ rẹ̀ ń jẹ́ Joe Ibanga, ṣùgbọ́n gbogbo ìgbà ni Anthony fi ń pè é lórí aago kí ó wá yọjú sí i. Nígbà mìíràn á fi owó ọkọ̀ ránṣẹ́ tí kò sì ní yọjú nítorí ìbáṣepọ̀ rẹ̀ pẹ̀lú Ibanga. Oṣù kejìlá ni ó ṣẹ̀ṣẹ̀ pinnu láti yọjú sí i láti àdúgbò rẹ̀ ní Alu lọ bá a ní Kilimanjaro. Ó ní lẹ́yìn jíjẹ, mímu àti ìbáṣepọ̀ tí òun fẹ́ máa padà sílé ni Anthony kọ̀ jálẹ̀ láti ṣí ilẹ̀kùn. Èyí ló fa gbọ́nmi-sí-omi-ò-tóo tí ó fi yọ ọ̀pá láti fi nà án. Ọ̀pá yìí jábọ́ lọ́wọ́ rẹ̀ ni ọmọbìnrin yìí nawọ́ gan-an kí ó tó ṣàkíyèsí wípé ọ̀bẹ wà láàrin ọ̀pá ìgbàlódé ọ̀hún. Bí ọkùnrin yìí ti pakuru mọ́ ọn ni ó fi ọ̀bẹ gún un. Dójú ikú ni Anthony fi dì í mú kí ó má baà ríbi sálọ kí àwọn ará ilé tó dé bá wọn níbẹ̀. Ẹ̀kúnrẹ́rẹ́ ìròyìn yìí wà nínú ìwé ìròyìn Vanguard tó jáde lónìí. Kókó inú ìwé ìròyìn tòní kò ní jù báyìí lọ. Ẹ pàdé mi ní ọjọ́ Ajé Monday fún àkọ́tun. Kí a tó lọ, ẹ má ṣaláì fi àríwísí yín ránṣẹ́, ìyẹn comment, kí ẹ sì bá wa subscribe sí ojúnà wa lórí YouTube kí kókó inú ìwé ìròyìn lè máa tẹ̀ yín lọ́wọ́ ní kíákíá.